Gbàgede Ìmọ̀ TV níbi wọ́n ti ń dábìí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábìí ẹ̀dùn tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó. Àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn form party, kí ni yàtọ̀ pẹ̀lú ntàtí witness tẹ́lẹ̀? Èwo la lè yọ síta nù wọn pé àfẹlẹ́ yìí Fúlàní kóra wọn jọ, wọ́n fẹ́ padà síjọba tí wọ́n ní, kò sí tọ́kọ̀ wọn. Ìyẹn làwọn ń pariwo pé ẹ má tún jẹ́ ká fọwọ́ ara wa lọ fa Fúlàní wá. Èyí táwọn bàbá wa ṣe lánàá, ṣé bí ìyà ẹ̀ jẹ wá ni? Awólọ́wọ̀ gbàpò tí ó mú ní election gbogbo èèyàn rí. Ọbásanjọ́ ní kò mú ìnà African Electoral Commission, wọ́n dẹ̀ Electoral College, wọ́n dẹ̀ Electoral College tán, wọ́n yí Awólọ́wọ̀ lẹ́pọ̀n sẹ́yìn, wọ́n gbé Ṣàgàrí síbẹ̀, wọ́n ló ló wìn. Lẹ́yìn tó ti Awólọ́wọ̀ mẹ́wọ̀n, kí ni ká ṣe? Gbogbo tó tọ́ sí wa tó yẹ kán jọ pín equally, nọ́ọ̀tì náà dá sí i. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tí Tinubu sọ ń gbà yẹn nígbà tó débẹ̀ pé torí pé pay as you go ló máa fi allocation ṣe, the more you generate for Nigeria the more allocation you collect. Fúlàní ní wọn bí ikú, ṣọwọ́ bí ikú lóòótọ́ ṣó ṣe bẹ́ẹ̀. He immediately forget about the idea, ṣó ti implement ẹ̀ ti rí. Ṣé Lagos State ló ń gbowó tó ga jù? Ṣówó Lagos State jówó Kánò lọ, èlò ni wọ́n pa ní north. Ṣé ti wá rí kó ṣe bẹ́ẹ̀? Ṣé rí kó lóhùn kó tiẹ̀ dá sọmọ́ rárá? Ṣé Kánò owó wọn ó ti wá kéré pátápátá? Èlò ni wọ́n rí, èlò náà rí bẹ́ẹ̀ ló ni wọ́n ń gbà ní north. Èlò ni wọ́n ní Nàìjíríà ń pa lórí north, èlò ni wọ́n fún wọn. Bẹ́ẹ̀ nígbà tí Tinubu rí pé no, this is not right, ó try ẹ̀ kó máa ṣe sọ́ọ́ wá ṣe, wọ́n máa panu mọ́ ni. Torí pé Fúlàní ti ṣe gbogbo àwọn nǹkan yẹn lẹ̀ fúnra wọn, àwọn northerners ti ṣe gbogbo àwọn nǹkan yẹn lẹ̀ fáwọn ọmọ wọn. Ìyẹn lèmi rí ni mo sọ pé èmi náà support kí Yorùbá pé kí Yorùbá kó láàrin ní gbogbo ọ̀nà ló yẹ ká fi kó láàrin wọn, because kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà. Ok, àwọn ẹni ìwà gbọ́ngbọ́ngbọ́n kóra wọn Johnson tó yẹ ká ní Yorùbá kọ̀ọ̀kan tí ó support wọn. Bàbá tó lè jẹ́ pé olóṣèlú ni wọ́n, kò sí tó kọ olóṣèlú pẹ̀lú pé ran àpò tí wọ́n tó máa fẹ́ fọ wọn personally ni wọ́n máa ń dùn. Èèyàn mi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Èmi ni ọmọ yín Mariam Aláwìyé Nurudeen, ọmọ bàbá Gàdímọ̀. Bẹ́ẹ̀ ṣe mọ̀ food package òun ni ìta ti mú wá fún eléyìí tó jẹ́ pé ẹ lè fi oúnjẹ sínú àwọn àpò kéékèèké àbáwọn àpò báyìí tẹ̀lé ha nígbà Ramadan, àbí ẹ ní ìnáwó kọ̀ọ̀kan tó ń bọ̀ tẹ̀ ń wá souvenir tẹ̀lé fún àwọn èèyàn. Kò sí nǹkan tí ẹ lè fi eléyìí ṣe o, ẹ lè pín nígbà Ramadan lecture yín àbí kẹ́ fún àwọn aláìní nínú oṣù Ramadan tó ń bọ̀ yìí. A ti wá pín àwọn nǹkan yìí sí ọ̀nà oríṣiríṣi, àpò kéékèèké 1 kg ní títí dórí 5 kg fún ẹ̀wà, gàrí àbí ìrẹsì tẹ́ bá fẹ́ ṣe. Ẹ kàn sí wa lórí nọ́mbà tó ń hàn lórí amóhùnmáwòrán rẹ̀. Gbogbo information tẹ́ ẹ need láti make a decision yín ó ti wà lórí fídíò yìí. Ẹ kàn sí wa lórí WhatsApp àbí kẹ́ kílíkì website address wa fún gbogbo information tẹ́ ẹ need láti make decision. Ẹ ṣeun gan-an. Ramadan Kareem. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń wáyé lọ́dọ̀ àwọn ọba aláyé bẹ̀rẹ̀ látòrí ipò eléyìí tí Ṣèyí Tinubu jẹ, aya rẹ̀ ló kọ́kọ́ wá joyè. Wọ́n máa sọ jù bẹ́ẹ̀ lọ, ánsà tí màá fún ẹ ni màá fún ẹ. Ṣèyí Tinubu náà àrí ọmọ tì mí ń tìkútì ní sùúrù. Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá. Wọ́n bá wù ọ́ kọ́ gbé ti bẹ̀rẹ̀ republic jáde. Àtàwọn kan tó ní bóyá kan tó máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà, ẹ fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀. Ní tẹ́mi ọkàn sọ ni ọ̀nà tí yọ́ tó wá síbí last ọ̀nà tí ọjọ́ wo ni? Ọdún tó lọ yẹn ni. Ọjọ́ ni mò ń sọ, wọn ò bẹ̀rẹ̀ àkókò. Mo lè rántí ọjọ́. Mo lè rántí ọjọ́ báyìí. Ọjọ́ 5 oṣù
èwo ni May oṣù oṣù karùn-ún karùn-ún yà ọjọ́ karùn-ún oṣù karùn-ún Oṣù 5th of May òun ló wá ṣe interview fún mi bí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn ò tiẹ̀ ṣẹlẹ̀ owó tá à ń sọ́njọ́ náà kò tiẹ̀ bá mu làwọn kan bá ń pè mí o mo sọ báyìí ní ọ̀tọ̀ ìtàn ilẹ̀ Yorùbá là ń sọ à ń fọ̀rọ̀ wé ọ̀rọ̀ lásán ni kò jẹ́ ìsísí pé bóyá ẹnìkan lòun fẹ́ jẹ ọ̀kan lọ́mọ ẹnìkan lòun fẹ́ jẹ nǹkan kan ẹnìkan ní kò tiẹ̀ sí gbogbo yẹn nígbà yẹn oníkálukú ní ń pè mí mo sì ṣàlàyé fún wọn ìmí ìwà àgbàjọ pé ẹ wo àbúrò mi captain ẹ wo WhatsApp mi o 5th of May òun ló ti sọ pé mo ti dé ẹnu géètì ẹ bá ń pe àwọn ní estate o kó lè jẹun wọlé o 5-5 àwọn èèyàn wá ọ̀tọ̀ ní tí mo sọ ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ oníkà ilé àmú tí ẹ lò tọ̀wọ́n àmú tí ẹ lò sọ mo kàn rẹ́rìn ni ẹnìkan ní kí n wá sọ gbogbo ìrọ̀ ẹ ń bá fẹ́ gbọ́ débi pé kò rí ojútùú ní tí mò ń sọ tó fẹ́ sọ àwọn àbúrò mi kan náà ń bàdàn bàbá mọ́jà yìí nǹkan fẹ́ dárúkọ tí mo sọ bàbá mọ́jà yìí ilẹ̀ ìgbẹ́nu ẹ lọ nǹkan báyìí ló yẹ àìmọ̀ pé mi tó ṣẹlẹ̀ nù sórí wọ́n sọ lẹ́ẹ̀kan mo ní tí Ògúndé bá tún kọrin yóò sọ pé Yorùbá ponú ṣé téèyàn bá ní ọkàn ńlẹ̀ ṣé ó yẹ kó máa fọwọ́ kó mi ẹ lọ́ba ẹ níjòyè ẹ mọ̀ wọ́n lò ọ̀sẹ̀ méjì sẹ́yìn ṣé ọmọ ẹ ti ń jẹ́ kéde ẹ̀rọ bọ́ọ̀ bá tiẹ̀ rí wọn rí ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni wọn ń kọrin yóò dà fún ó ní oyè kan tán fún láti ìlú èbò àbọ̀mọ̀ kí ló yẹ òun MBE kí ni fún MBE ẹ bá wa tù ẹ bá wa tù. n ò rò pé mo gbọ́ láàyè kó má máa wá fún omi tó. Member of British Empire. ọmọ ṣùgbọ́n ẹ̀yin náà. sọ́ra rẹ̀ Member of British Empire wọ́n pè nígbà wọ́n fún ní MBE ṣé British Empire ṣì wà nígbà náà 2 weeks ago ọ̀sẹ̀ méjì sẹ́yìn King Charles kì í ṣe King Charles 1 o kì í ṣe Charles 2 o Charles 1 was 400 years ago British Empire gan started about that time Charles 2 was 210 years ago Charles 3 la ṣe wá rí tí ò sí British Empire mọ́ ṣùgbọ́n kò ṣe sọ pé Charles 1 ti lọ Charles 2 ti lọ èmi gẹ́gẹ́ ṣe Charles 3 lónìí olónìí King Charles III is still the king of Australia níṣòro but 2 weeks ago lọ́sẹ̀ méjì sẹ́yìn ó sì fàwọn kan jẹ KBE kí ni KBE. Knight of British Empire. Knight of British Empire ṣé British Empire yìí wà ṣe rí ẹ̀yin Yorùbá ẹ wo Benin Republic lásán torí bí mo ṣe ánsà mi ni màá ṣe máa ánsà o ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ o ewé ọgbọ́n ló ní kí n gbọ́ o epo ọmọ ló ní kí n mọ̀ ewé olúyeye ló ní kó yé mi tí ò bá yé lòmíì ó pè wọn lọ́wọ́ tèmi kọ́ ló ṣòro nílé Ifẹ̀ wọ́n máa pe ibì kan ní Ìlódè nílé Ifẹ̀ Igbó Tàpá ibẹ̀ ni àti rí ẹnìkan tá a máa pè ní Ọbalẹ̀ṣù ibẹ̀ ni Èṣù gangan ti jáde láàlú Ògiri Òkò ilé Èṣù gangan nù ṣé o mọ̀ pé Èṣù ṣe Satan Èṣù is not Satan o ẹnìkan tó fẹ́ gbẹ̀bí ńgbà kan wọ́n bá lọ ilé alára lọ ilé adé olúlọ gbogbo wọ́n ní Èṣù lásán ni ọbọ ọgbọ́ wọ́n fi máa sọ pé lámẹ̀bí ògbẹ̀bí aráàlú dè ti ṣe ọ̀daràn ló ṣòro o tí ọmọ Yorùbá tí ò bá gbọ́ ní tí mò ń sọ tó fẹ́ máa interpret ẹ̀ bákan tí ẹ̀ ló ṣòro. káwọn gbọ́n tí mo sọ yìí. àgbọ́yé. Benin Republic ṣé wọ́n kọ́ tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù. ló dà fún ọ kí wọ́n ń jẹ́. Dahomey. wọ́n wá láwọn ronú sí i pé empire kan wà tó ń jẹ́ Benin Empire àwọn òṣèlú jẹ́ kórúkọ rẹ̀ ó parun
àwọn wá change orúkọ ìlú àwọn sí Benin Republic tó ń pè ní èdè Faransé ní Benin. Benin Republic. Ọ̀dà òní òkè so táwọn kan bá tẹ̀ láwọn tẹ̀ fẹ́ mọ́ jẹ́ Ọ̀yọ́ ní ìsìn pé Ọ̀yọ́ Republic tí wọ́n sì sí lára wa lẹ́bàá sọ pé irọ́ Ọ̀yọ́ Empire ti tán o ṣé n tẹ̀sọ̀nù. Yéyéyé Yorùbá gbónú ibi tí wọ́n ń pè ní Ghana lónìí tí Ghana ló ń jẹ́ Gold Coast làwọn òyìnbó pè ibi tí ń jẹ́ Ghana is about 850 kilometers to Accra ibi tí wọ́n ń pè l'Accra lónìí alàdà ni wọ́n ń pè ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ọ̀yọ́ Empire ni ọba méjì ilẹ̀ Yorùbá ń bẹ́ẹ̀ gáàmà ń ṣe ọmọ Oòduà kí ni Yorùbá fi ponú báyìí náà wọn a sì mọ ohun tá à ń pè ní ọṣẹ dúdú wa ó wà ní Àkàrà títí dọ̀la orúkọ mákẹ́ẹ̀tì wọn tó ṣe ní Mọ́kọ́lá ni wọ́n sì dá yín lọ́lá ìlú kan ń bẹ l'Amẹ́ríkà tẹ́ ń pè ní Ọ̀yọ́túnjí ẹ lọ sọ fún wa pé kí wọ́n mọ̀ lò mọ́ kan wó kọ mi kí ni ń ṣe wa ṣé èèyàn máa ní ọkọ́ ó sì máa fọwọ́ kó mi Ilé Ifẹ̀ tó ń wò yẹn nígbà bàbá wa Olúbòṣe tí ó mọ bí wọ́n ṣe kí bàbá ẹ̀rí ogun tí ó ń bẹ láyé ọ̀rẹ́ lòun àti Fidel Castro ó lè mọ́mọ́ lónìí o Ifá ni Fidel Castro bọ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ tí kú àràbà àgbáyé kò sí fákan tó ju àràbà àgbáyé lọ láyé ìgbà yẹn bàbá wa mo kọ́rọ̀ wálé lórúkọ wọn ní Òtúfẹ̀ lórí gbogbo olúwo gbogbo awo oní máa ń dá Ifá fún Fidel Castro tó bá wù yín kẹ́ ẹ lọ sí Cuba lónìí kẹ́ ẹ ní Ifá ò jẹ́ nǹkan kan kẹ́ ẹ nífẹ̀ ò jẹ́ nǹkan kan kẹ́ ẹ ní Yorùbá ò jẹ́ nǹkan kan mọ́ bẹ́ẹ̀ bá ní rí góòsì Fidel Castro tí ó mọ̀ gbà yín létí n táwọn yẹn bọ tí wọ́n ikú nìyẹn ó mọ iye how many attempts tí wọ́n make lórí life of Fidel Castro tí Ọlọ́run sì gbàálẹ̀ bí Ifá bá ṣe tó lódùmarè bá ṣe. ọmọ bàbá òun mo kọ́rọ̀ wálé òun náà ló tún wá padà wá jẹ àràbà àgbáyé lónìí. Our spirituality is forever àti Ifẹ̀ ilé Oòduà wà ńbẹ̀ ẹ lè gbé kó mẹ́rin Òkè Tasẹ̀ wà ńbẹ̀ níbi Ifá ti bẹ̀rẹ̀ Ọ̀rúnmìlà bàbá wa Ifá Àgbọnmìrègún tí wọ́n ti ń sọ pé bí wọ́n bá sọ báyìí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ó mọ̀ ọ̀dùnmí tí mi ò lè lọ lọ́dún tó lọ́mọ ní ara mi tí ò yá ni ṣáà lè mú kúrò mẹ́rin ẹ wá ní àwọn nǹkan tó le tí àwọn ayé ń wá tí wọ́n rí tẹ́lòmíì ń béèrè fún tọ́lọ́hun ò fi fún ẹ̀yin wá ń ṣe ti yín báṣubàṣu nígbà bàbá wa Ọbásanjọ́ wà ńbẹ̀ tí aáwọ̀ kan fẹ́ ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọọ̀ni Olúbùṣe àti bàbá wa Aláàfin Adéyẹmí ó pé àwọn méjèèjì ó ní ayé tèmi tí mo jẹ pírẹsidẹǹtì kò gbọdọ̀ bàjẹ́ ẹ̀yin ọba méjèèjì tá a ní náà rí ẹjọ́ nítorí Ọlọ́run mo forí Oòduà bẹ̀ yín mo forí Ọ̀rànyàn bẹ̀ yín akin ọ̀run gbàdúre ẹ má jàjà gbọ́ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹni tó wà ń bẹ̀ ṣé fẹ́mi ṣe rò ó ṣe lé ẹ kó mọ̀ tiẹ̀ gbà láàyè pé kí ìyá ó jẹ̀ kan bì kan kọ́mọ ó jẹ̀ kan bì kan kí la fẹ́ wá máa yà nǹkan kí ló wà ń bẹ̀ tẹ́ ẹ fẹ́ máa yà ìyẹn ni kékejì bẹ́ẹ̀ dé gbogbo àgbáyé tó bá ní ó dáa o nígbà wáṣẹ o kó tẹ̀ tó di pé aláwọn Arab àtàwọn funfun tí wọ́n ń sọ pé àwọn ń kó wa lẹ́rú wọ́n ń ṣe gbá kó tó di pé wọ́n ń jẹ gàba lórí wa àwọn empire wo ló jẹ́ original African empire ṣe lè ká márùn kẹ má ka Ọ̀yọ́ empire mọ́ táwọn kan wá ní ó ti lọ níbo ló lọ bẹ́ẹ̀ dé Japan lónìí the emperor is still there emperor wọn gan ní ìsìn tó bá rí
ọ̀nà mìíràn wọ́n ní òmìrán ni àbọ̀bọ̀ tó bá wá rí emperor wọn ní Japan ní ìsìn very brief bàbá àwọn arí kónkóló báyìí ìmọ̀ bọ́ bá jọ́nà mìíràn bọ́ bá déwájú emperor wọn ọ̀ gbọ́dọ̀ náwó sí o èèwọ̀ ni lọ́dọ̀ tí wọn ṣé emperor ní ṣe adarí Japan lónìí sọ fún mi emperor kan. òun kọ́ wọ́n ti ní ìjọba wọn báwa náà ṣe ní democracy gbogbo ẹ̀ sí wà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò yọ emperor wọn dànù ó sì gbọ́dọ̀ náwó sí òòṣà ní ó ṣe láì ní ò ní wò lójú wọ́n sì fààyè ẹ̀ lẹ̀ gẹ́gẹ́ wọ́n ṣe fi ẹ̀lẹ̀ náà ń lo èbó. The King of England is the head of the Commonwealth. Ṣé ẹ fẹ́ yọ kúrò ní òun sì rèé kọ̀ọ̀kan ju pé kí wọ́n gbé ìwé wájú rẹ̀ kọ́ sàn yẹn lọ. Ní tí Prime Minister bá sọ Prime Minister bá sọ the king cannot change it but wọ́n fún king ní ọ̀wọ̀ tiẹ̀ nítorí kí ni kí ìlú bá máa lọ kó tùbà kó tùṣẹ́ mọ̀jà bà nǹkan tá a ní jẹ́ ṣé ló yẹ káwọn èèyàn á máa kọ́ ọgbọ́n ìmọ̀ àtòyè bí wọ́n ṣe máa darí ọ̀dọ́ tiwọn lọ́dọ̀ tiwa ìkìlọ̀ rẹ o fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa kọ̀ọ̀kan kúkú àtẹ̀yin blọ́gà òfò àtàwọn gan náà ti ń bẹ láàfin káàkiri ẹ má pe orí adé ẹnìkan kan àti àpèrè ọba ìtẹ́ ọba kankan ní stool mọ́lẹ̀ Yorùbá ṣé ẹ̀ mọ̀ tán ni ẹ̀ mọ̀ tó fa stool ni ó ń gbà òyìnbó dé ó bìlì pé the only king with a throne is the king of England or the queen of England mú àwọn sì gba ọ̀dọ̀ àwọn Ghana wá ní Ashanti land Ashanti hẹ́nẹ́ wọn orí bí àpótí kan báyìí ni mo jókòó lé wọn bá gbà ní stúùlù nu tí ọba ilẹ̀ Áfíríkà tí wọ́n mọ̀ jókòó lẹ́nu stúùlù wọn náà fi sọ pé the stool of somebody the stool máa kà báyìí nígbà mí báyìí ara ta mí nobody should write again and say again that we are defending the stool of kinikan it is the throne. You have to defend the throne of the Aláàfin. You have to defend the throne of the Ọọ̀ni. You have to defend the throne of the Olúbàdàn or any other Ọba. The throne. We don't sit. None of our Ọba sit on a stool. They sit on a throne. Ìtẹ́. Wọ́n wá tún wá ń jí àwọn òyìnbó òun. Àwọn màá ìwọ gan náà màá help ẹ. Àwọn photograph àwọn throne wa tí wọ́n jí gbé ń bì tí wọ́n lọ ń gbé fún ọba lóyìnbó kó náà máa jókòó lé díẹ̀díẹ̀ máa fi hàn ọ́ kó o bá rí i pé wọ́n máa ti ń jẹ́ throne wọ́n ń kó throne wa lọ wọ́n láwa ń jókòó lórí stool ìtẹ́ làwọn ọba bá ń jókòó yìí kí wọ́n ń ṣe kí lọ́ba ń ṣe lórí ìtẹ́ ọba ń gún wà. ọba gún wà sórí ìtẹ́. wọ́n gún wà sórí ìtẹ́ ni èèyàn máa gún wà sórí stool kọ́ là máa fi sọ́wọ́ afẹ́ mu bí àfẹ́ fi kéde wọ́n fẹ́ mu bí àrẹ kó o gbé sórí stool ọba tèmi kọ́ ló gbé sórí stool àbí kí ládé látòní lọ wọn ò gbọ́dọ̀ gbọ́ nílẹ̀ Yorùbá mákẹ́ tó ní pé kinní kan o is the stool of somebody is the throne ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òdìbò à ń lọ. lẹ́ẹ̀kan sí i tí lórí ọ̀rọ̀ ó ṣe ọlọ́bàdé òṣọlọ́bàdé yìí àbí nǹkan ṣe ọdẹ. bẹ́ẹ̀ ló ní í ṣe pẹ̀lú àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá. ọ̀dà mọ̀ ń gbọ́. kí ló dé tí kò sí ṣọ̀kan. ẹ̀rọ ṣọ̀kan is a matter of conviction is a matter of trust and is a matter of indoctrination conditioning and principle. màá là fún ẹ. tọ́ bá bí ọ nílé ọlá ó mọ̀ bí wọ́n ṣe ń hùwà ilé ọlá. wọ́n máa sọ́ngbà míì pé bẹ́ẹ̀ bá fẹ́ ọmọ ẹrú jọba tẹ́ ẹ fi ti ìwọ̀fà joyè kí ni wọ́n sọ pé yóò ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀ látẹnu àgbà. kí ni ó ṣẹlẹ̀ látẹnu yẹn. ọ̀rẹ́ jẹ́ wí pé owó lẹ́wọlé lẹ́wọ̀ olùtàgùtàn bóde nígbà jẹ́ pé àwọn tí wọ́n wà conditioned láti manage irú situation bẹ́ẹ̀. so òun là fi sọ pé wọ́n sáré rìn jùnà jù ṣọ́n gbọ́ mi dáadáa àgbọ́yé wọ́n sáré rìn jìnà jù
kọ́ ọmọ jà lọ bí ọmọ jà lọ wọ́n sáré rìn jìnnà kọ́ ọmọ sọnù Okay. bí ọmọ oníṣọ̀nà mọ́ pẹ́ ló kojú tó ń gbọ́ mi dáadáa Àgbọ́yé. kọ́ ọmọ wàá dàbí ọmọ òkú wọ̀fà wọ́n sì pẹ́ ńlẹ́jù kọ́ ọmọ wàá dàbí ọmọ òkú ọ̀lẹ gbóko díẹ̀ ṣọ̀yọ́ bíntín ọlẹ̀ wọ́n fi ṣòkòtò péńpé kó o tún dé fìlà pẹ́ kí ṣùgbọ́n bágbájé mi bá wọ níkà mo mọ ẹgbẹ́ ọmọ bàbá ẹni tí mò ń ṣe mo mọ ẹgbẹ́ bàbá ẹni tí mo jù lọ. Ká máa fi nǹkan wéra wọn tó bá jọun la fi ń wé wọn táwọn àgbà bá fẹ́ pera wọn ní àgbà àwọn àgbà tó tágbà àgbà ló tẹ́yìn kí ni ló tó rò ó lọ Ọ̀pá ló tẹ́yìn erin fún. ọba ló tó tẹ́yìn irin fún. Kẹ́ ẹ mọ́ gbé ní tí ò yẹ fẹ́nìkan kẹ́ ẹ gbé fẹ́nìkan kẹ́ ẹ wá rò pé yóò ṣàyè rí bí wọ́n ti ń ṣerú ẹ̀. The conditioning has to be there. The pedigree has to be there. The belief system and trust has to be there. Kí lẹ fi ń pa àwọn kan lágbà? Àwọn ọmọ kan bẹ́ẹ̀ ní òyìnbó. Tẹ́lifí bá fẹ́ sọ kìnnì kan sí wọ́n tó ti pẹ́ àwọn kan tí wọ́n kàn ní data díẹ̀ tí wọ́n mọ̀ sọ̀sọ́kùsọ ẹ má gbòòrò àwọn ilé ìwà bá mi. Àwọn ọmọ tí wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n mọ̀ nǹkan kan lórí wọn ò pé nítorí pé wọ́n kàn gàjà lọ rèé mọ̀ fọ tọ́ílẹ̀tì nílùú òyìnbó wọ́n ti mọ̀ rò pé àwọn ọlọ́gbọ́jà ìkan tẹ̀ sọ pé nígbà táwọn Àjàyí Crowther tí wọ́n lọ tí wọ́n dé náà wá sí ojú tàwa lẹ́nu ẹ̀ lẹ́nu rẹ̀ bíi pé àwa kan ò lọ́gbọ́n. So n tó wà ń bẹ̀ ni pé ẹ̀fàgbàfẹ́ nìkan ni òjá yógún ẹ̀fàgbàfẹ́ nìkan mo mọ àwọn tí mo jù lọ mo sì mọ àwọn tó jù mí lọ mo mọ àwọn tí mo lè dá sọ̀rọ̀ wọn mo sì mọ àwọn jẹ́ pé láíláí mi ò jẹ́ sọ̀rọ̀ nítorí mo fẹ́ wọ́ra mi lẹ̀ ní kí wọ́n máa àwọn kan kájọ wọn máa ṣe tanta ọmọ tó máa tanta. Ìgbà Ìbàdàn gbá ìjà kan tá a jà pẹ̀lú àwọn Fúlàní nílọrin ìlóbù ni ìjà ń ti ṣẹlẹ̀ Sẹ́ríkì Akíntọ́lá ọmọ bàbá wa Ìbíkúnlé ó ti di Sẹ́ríkì gbà náà ẹni tó wá jẹ́ balógun àwọn Fúlàní àwọn pè ní Kàràrà ẹṣin rẹ̀ gangan Nasankore ní jẹ́ wọ́n wá pàdé nígbà tí Akíntọ́lá tó dé àwọn Ìlọrin tó mọ rọ́wọ́ Akíntọ́lá dé ló wo gbogbo ẹ̀ báyìí he half turned on his saddle lórí ẹṣin tó wo àwọn Ìbàdàn báyìí bí àwọn wo nù àwọn wo lè bá ṣe tanta àwọn tí àwọn bàbá wa tí wọ́n fìnà kànàkàn ó yẹ gba ẹ lọ fi tì wọ́n ní Kàràrà bá ní wọnú ó lèmi ni mò ń bọ̀ dúró dèbí tó bá tó ẹ Kàràrà fèrè gèèní lórí ọmọbọlá wa jẹ àwọn tí ọ̀rọ̀ òkè fún wọn mọ nǹkan kan wọn máa dá sọ̀rọ̀ bí wọn jẹ nǹkan ni wọn jẹ. Ipò Ààrẹ Ọ̀nà Kakanfò ipò yìí ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ nílẹ̀ Yorùbá nígbà táwọn kan wá bẹ̀rẹ̀ sí ní òkè bóyá kí wọ́n tó mọ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà náà ṣó ṣeé ṣe bẹ́ẹ̀ ṣó ìlú mi wà tó tún ń jẹrú ẹ̀ yàtọ̀ sẹ́yọ̀ kan tá a lè. tá à ń wí náà nù sẹ kí ló fa gbogbo àwọn tọrọ ṣe rí bàbá wa Ọọ̀ni kùndùsì fún ọ kùndùsì fún ọ òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ kùndùsì fún ọ dìgbìnì bí àtẹ àkún nígbà tí ó dáhùn ó ní wọn wà kọ kínní ọ̀hún dáadáa o bóyá Ọláfarí ló kọ ara mi tí ò fi bí ẹni tí pé kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní we recognize boundaries and we recognize crowns ó sì nǹkan kan tí àwọn tí wọ́n ń gbéwé ẹ̀ dìde gan-an ṣé ọpọlọ wọn jòrò ni ńgbà wọn ń jẹ Kakanfò ńgbà Àjàgbómògún létí ọmọ ẹlẹ́yin nìbọn lálé elémele tó kọ́kọ́ jẹ Kakanfò kòkòrò gángan 500 years ago ọba mélòó ló wà ní Yorùbá gbà náà kà á
nígbà wọ́n ṣe gazette kan 1936 38 gan wọ́n kọ lọ́ba ọba àwáṣẹ̀ wà o ọba àgbàlódé wà o kẹ́ lọ ṣọ́ra yín lẹ̀ Yorùbá. Kakanfò ṣe ni tẹ́yàn rí fíhun ìṣẹ̀dálẹ̀ rẹ̀ le o. Ẹ wá ní Ọọ̀ni ti sọ̀rọ̀ tán kò sọ̀rọ̀ dájú fẹ́ sọ mọ́. He recognizes boundaries and crowns. Ó sì mọ ohun tó jẹ fún oníkálukú kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ sọ̀sọ́kúsọ ẹ lè wọ́n sọ ṣùgbọ́n ẹ̀ ní balẹ̀ Yorùbá ìjà wa kan ò ní gbà. Ṣé bí wọ́n ṣe ń jẹ Kakanfò nu Kakanfò láti lọ sí pẹ̀bí ọba ló ń lọ sí pẹ̀bí. Kakanfò láti dé adé òjijì kò ọba ló ń dé adé. Gbogbo bí tí Kakanfò bá dé ó ti dọba ń bẹ̀. Gbogbo àwọn ibì kan ń bẹ lónìí tó yẹ pé wọn ò lọ́ba ń bẹ̀ rí nígbà Kakanfò débẹ̀ ni wọ́n láti máa jọba. Kí láadé nígbà wọn bá jẹ Kakanfò ó lọ́jọ́ tí ó lò ní ilé ìyá mi lé orí ó ní ọjọ́ tí ó lò lọ́dọ̀ ìyá mọdẹ ó lọ́jọ́ tí ó lò ní káàṣọ̀gbó ó lọ́jọ́ tí ó lè tí wọ́n sì mọ bẹ̀rẹ̀ 201. Ká wá sí wọ gan mẹ́rin lásán mọ bí ara rẹ̀ kù kì í ṣe ordinary gbẹrẹ o. ẹlẹ́ẹ̀lẹ́ jẹ Kakanfò. Bí Kakanfò àtàláàfin tí wọn bá sì dúró tira wọn wàhálà máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ní gbogbo ìgbà tí wíwẹ̀ bá ṣẹlẹ̀ kì í ṣe pé Ọ̀yọ́ o tí ó dé Àgbádárìgì tí ó dé Sókótó ní aáwọ̀ tí ó ṣẹlẹ̀ ṣé mo purọ́ ni tí Kakanfò aláwọ̀lẹ̀ sọ̀rọ̀ Kakanfò Àfọ̀njá àtàlẹ̀ tí ọ̀rọ̀ Ògún tí òun kọ́ ló kó wa débi dáadé tí Sókótó gbáǹdú wá ń gba Ìlọrin mọ́ wa lọ ẹ ṣọ́ra yín kọ́ lọ́wọ́ ṣọ́ yín. ètò ààbò tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ààrẹ Trump lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ti wá ran orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ ń dò ní wọ́n bá wọn ju àkàrà ògùn mélòó kan sí agbègbè ọ̀nà Sókótó ń bẹ̀ níbi tí wọ́n ní àwọn agbésùmọ̀mí pé ibùdó agbára wọn wà ń bẹ̀ ṣùgbọ́n láti ìgbà náà ara orúkún aró òru adìẹ ètò ààbò sì mẹ́ẹ̀ wọ́n tún wá kọlu forest reserve kan náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá náà sì tún rèé ṣé díẹ̀ wọn tún mọ náwó jà bí ṣọ́nà àbáyọ wà kí lè rí sí ìgbésẹ̀ Trump gan-an táwọn náà tún mọ fífalẹ̀ báyà báwa la fẹ́ ìrànwọ́ wọn tó. Kébé ń Kwara ọkùnrin kan ó ní a wí fún wọn tó o àwọn ni wọn ò gbà o ọ̀rọ̀ náà ó tó bàjẹ́ o àwọn náà gbà o a wí fún yín tó o ẹ̀yin lẹ gbà o ọ̀rọ̀ náà tó wá bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí o ẹ̀yin lẹ ò mọ̀ o ṣáà sọ fún yín ẹ bá gbé Buhari wá ikú lẹ gbé wá àrùn tẹ̀m̀bẹ̀lẹ̀kun bìlísì òun lẹ gbé wá tó wá ní Nàìjíríà tí wá di open place gómìnà Bàlá ó ní gbogbo Fúlàní ọmọ Nàìjíríà ni Buhari even had a policy that gave free entry to every Fúlàní wọ́n wá kó bọ̀ wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kó gbogbo ọ̀gá wọlé. Ọ̀dà bí ìwọ̀n gan bá ní wọ́n kàn ń sọ ni o tó ní knockout lọ́wọ́ ṣé èdè wọ́n ṣe wọ́n bíi pé kò yìn wọ́n ti wá sọ pé wọ́n gbé bóyá ìbọn pẹ̀kupẹ̀ku kan lé ọ lọ́wọ́ wọ́n wá gbé odidi the best assault rifle in the world or one of the best wọ́n wá gbé lé ọ lọ́wọ́. Yóò gbéyàn nú. Yóò bí ọ́nú. Yóò gbéyàn nínú. Yóò máa gbé ọ́nú pé jẹ́ tí ẹ̀ yẹ̀ wò wọ́n wá ń yẹ̀ wò àwa náà wọ́n kúrò yẹ̀ wò lára rẹ̀ a sì sọ fún yín ẹ̀yin lẹ́lẹ́gbà. Now olórí oko wa tẹ́ ọ bá ní kinní kan àwa ẹ̀ lè ṣe ká mọ́ sọ̀rọ̀ a ti sọ. Nígbà kan wọ́n ń pe ọkùnrin kan ní Màtàwálè láyé Buhari kò sí èébú tí ò búlẹ̀ Yorùbá. Bello Màtàwálè. Ó láwa gangan ní ìṣòro ilẹ̀ Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀. Ó láwọn Boko Haram ó léèyàn dáadáa ni wọ́n ó láwọn Miyetti Allah àwọn Headers ó léèyàn gidi ni wọ́n láwa ni kò sẹ́ni tó dalẹ́kùn. But nígbà tá bàbá Adébánjọ ní ká lọ form War Council nígbà náà èmi ààrẹ Ìgbòho Akin Ọ̀ṣítòkun Yínká Odùmákin
eh, kí wọ́n ti pọ̀ pẹ̀ Ṣọlá Làwà tó ṣolóògbé àwọn tá a ṣe àjà kọ ni ṣá ajẹ́ méje lọ́rọ̀ kan ṣá àwa ní sọ̀rọ̀ àwa kó gbọ́ ọmọ ẹgbẹ́ jọ vigilante 1 vigilante 2 Àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀ Ìṣọ̀kan Yorùbá kinní kan Vanguard OPC gbogbo OPC gbogbo ẹ̀ la kó jọ. Adébánjọ kọ́kọ́ gbé machine 10 lẹ̀ mi mọ̀ bó ti rí fídíò yẹn tí mo gbé jáde lẹ́yìn mẹ́ta yìí ààrẹ gbé 20 lẹ̀ ẹni ọmọ ìfẹ́ ta wá láyò wọ́n bá ti ní kó tó lọ ṣètò another 30 àṣà ń ṣe lọ nígbà tá a máa launch ẹ̀ wọ́n wá ní sọ̀rọ̀ mọ́ àwọn pé ọ̀rọ̀ rẹ kí n sọ ni àbí kí n pàrókò àwọn oníwèé ìròyìn àmọ́ ẹ̀ wọ́n wá fi ohun fákan mo fi bẹ̀rẹ̀ òjò tó rọ̀ tí ò dá Olúwa ọba nìkan mọ̀mọ́ ló lè sọ èrìgì àlọ́ Ifá ń lọ fálọrẹ̀ gbólómi tútù níyàwó káyé wa ó lè tútù ó tútù kó ju tútù ju omi lọ. Nígbà mo kí fáwọn débì kan wọ́n rántí ọ̀rọ̀ Màtàwálì àwa ni a wá di ẹni búburú àwa ni tó sì jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ tiwa òun ló wo kòkó Nàìjíríà yè lẹ́wà lèèyàn burúkú mo ní Màtàwálì a fi bí ṣówó lóore ó délé ayé ó gbà pé Olódùmarè ó ní tí ó bà tó bá fẹ́ fídíò yẹn wá o tẹ́tí ò ti bá ní ìsìn nígbà olórí oko wa náà ṣùgbọ́n mọ́ ilẹ̀ Yorùbá ni Bọ́lájọ́ Dàgbàkúdẹ̀ tí yẹn tí ń ṣe issue but the truth of the matter is that ọgbọ́n Yorùbá ọbẹ̀ ìgbọ́jẹ̀ mi gan lọ ń díbọ́n ni o. Ìyá Ààrẹ Tinubu bọ́lọ́mọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tá bá bímọ ńlẹ̀ Yorùbá orúkọ kí wọ́n wí ilé ńláwó ká tó sọmọ lórúkọ láyé àtijọ́ lóde Ọ̀yọ́ náà gbọ́ Aláàfin ọba rán èèyàn bóde àwọn àlàrí ní ọ̀ràn ìlàrí tí ọba sì rán ó kọ ọ̀làrí òun lásán gan ó ti jíṣẹ́ Aláàfin tí Aláàfin ọba fẹ́ gbọ́ tí ọba fẹ́ gbà jagunjagun l'Aláàfin èèyàn tó le l'Aláàfin bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ìṣẹ̀dálẹ̀ rẹ̀ nu wọ́n lè mú ẹnìkan tí wọ́n ń pe orú ìlàrí yẹn ká fi lè gbọ́n yín ẹ̀rọ náà bàdé bàdé bàbá láwọn ọ̀fẹ́ ó dìgbà bàbá bá rán bóyá ìwà pẹ̀lẹ́tù kẹ́ ẹ̀ tó rí ojú ọ̀nà tí mò ń bá bọ̀ ni wọ́n wá gbé èèyàn kan lé ọ lọ́wọ́ wọ́n lórúkọ rẹ̀ jẹ́ Bádárù ìwọ náà sì gbà ó fi ṣe mínísítà rẹ̀ ìyẹn wá ṣe mínísítà lásán Minister of Defence mọ̀ pé yóò wọ dàrú mi. ṣé Bádárù kò ṣe bá dàrú nísìnyí kí Ọlọ́run tó bá olórí oko ṣe kó tó gbàṣẹ́gbẹ̀ẹ́ kó tó lè rí mú Christopher Musa orí méjèèjì báwọn Christ over all evils ó tún mú Musa tí tó ń ṣe olórí tó mú àwọn èèyàn kó nú oko ẹrú sórí pé orúkọ méjèèjì ohun tó yóò tó bá ní tó bá a ṣe é ṣe nu ilé làwọ ká tó sọ wọn lóko yóò mọ iye olórí wa náà díẹ̀díẹ̀ torí gbogbo nǹkan kan lòṣèlú àròjinlẹ̀ bá bá dé Kánò ní ìsìn àìmọye Kánò tó jẹ́ pé n tó dé lódé n tó dà ló dà ní Àbíkẹ́ wa ní lódókè Ọya tí ń pera rẹ̀ lábòkí tá a bá wá ṣọ́ra àtàwọn tí wọ́n bá wá ṣe gbóntà ń ṣe yìí àtàwọn tí wọ́n fara gbẹ̀tù tí wọ́n fara gbọ́ta yìí wọ́n àwọn sọ pé àwa la máa gbálẹ̀ Yorùbá lẹ̀ ẹ̀yin wo. torí ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ń sọ pé Ààrẹ Tinubu gan pé àwọn Lagos boys àwọn ló kún ìjọba àwọn ní ẹjọ́ ń ṣe ní ẹjọ́ ń pín
àwọn ni wọ́n jọ ń ṣe gbogbo rẹ̀ pé ló kó wa débi tá a dé yìí. ṣé orí Yorùbá Ṣé lóòótọ́ ni? tí Yorùbá bá ládégún orúkọ bàbá mi ni o, my grandfather's name Adégún ni o. Hmm. ẹnu tí wọ́n sọ pé Adégún náà wọ́n ti sọ pé Adé Ògún. nígbà kan tí Buhari kó gbogbo àwọn ọmọ Òkè Ọya tó kó sí inú ìjọba rẹ̀ abúbúbú nígbà olórí ọkọ wa náà ọ̀gá wa Tinubu débẹ̀ tó náà bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n ní nígbà Buhari ṣe ń kọ́ ìgbà yẹn làwa kan dáhùn lóhùn pé do two wrongs make a right? Must you copy somebody who did something wrong and prove to everyone that that is intellection? ṣé ọgbọ́n orí nìyẹn? ẹnìkan ṣe kò ṣe dáadáa gbogbo wa ní ò ṣe dáadáa ìwọ náà wá débẹ̀ ọ ní nígbà tó náà tí ò ti ṣe dáadáa èmi náà láṣẹ àti ṣe dáadáa ṣé bó ṣe ń tolé ayé nìyẹn. It is a wrong choice of policy to say you want to follow a policy that has failed. You don't reinforce errors. You don't reinforce failures. ọ̀dà ń wò wáyá ní ìsìn wọn ní kéde ẹ̀ wá ṣe Yorùbá nìkan ló kó síbẹ̀ ó tún wá ń kó àwọn èkó rẹ̀ síbẹ̀. ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọmọ wa ní èdí bẹ̀bẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀já ìlẹ̀kẹ̀so ẹ̀yin náà lẹ́ẹ̀mọ yànnàná rẹ̀ kí n tàwa ti jẹ́ orúkọ mi mẹ́ Ìbàdàn ọmọlẹ́mí mẹ́sàn-án Èkó mẹ́sàn-án Èkó ẹ̀wọ̀n òsì débẹ̀ kí n sọ pé olórí oko mo fẹ́ nǹkan kan kémi náà wá ní òfò èmi náà àwọn Èkó ní ń fún tájẹ ìlọmọ Èkó gan jàre ta ní ẹsẹ ọmọ Èkó. ọyẹ tá a wà yìí gan ní ìsìn it is so confusing bẹ́ẹ̀ lómi bá bẹ̀rẹ̀ ìtàn ní ìsìn ẹni tá a sì mọ̀ pé kéè ṣe ọmọ Èkó jọba sọ pé Èkó lòun kí ni ká wá sọ. ẹ já padà wá ìpínlẹ̀ Ọ̀yọ́ wa. ọ̀pọ̀lọpọ̀ ní ń pè fún títò ipò gómìnà ní 2027 àwọn Òkè Ògùn ti dúró tán pé dandan àwọn ló kàn. bàbá tí mo fẹ́ rántí lẹ́ẹ̀kan bàbá wa Jacob Adétòrò ní Òkè Ògùn tó dárúkọ náà ni àwọn èèyàn gidi ń bẹ lókè Ògùn wọ́n sì tún ilẹ̀ Yorùbá ṣe wọ́n tún Ọ̀yọ́ náà ṣe ètò ọrọ̀ ajé Òkè Ògùn ẹ lè mọ̀mọ́ ọ wà lára tá a fi ń gbé nǹkan lárugẹ náà ní Ọ̀yọ́ tí gbogbo ẹ̀ náà fi ń tùbà ń tùṣẹ ẹ má sọ pé wọ́n ń ṣe nǹkan kan ní Òkè Ògùn tó lọ bọ́dà kọ̀ọ̀kan ẹ̀mí o kí Ọ̀yọ́ ṣáàtì mọ́ tòrò bí orúkọ bàbá wa Jacob. lórí títò pínpín dálẹ́ ẹ̀yìn Ìbàdàn nìkan ní jẹ gàba lórí ipò gómìnà. ṣé Ìbàdàn kọ́ nìwọ. mo ti yí padà. ṣé ìbá ń ṣe Ìbàdàn wọn àjẹ́ kó wọnú yàrá mi. wọ́n tí Ìbàdàn ní ń jẹ gàba. sọ pé àwọn Ìbàdàn ni wọ́n sọ pé à ń jẹ gàba. wọ́n láwọn Ìbàdàn ń jẹ gàba. bó la ti fẹ́ ṣe é tàbí ṣé kájú ẹ̀ kí wọ́n jẹ́ àbí àjẹwò ni fáwọn Ìbàdàn. àmọ́ bí Ọlọ́run ó ṣe nǹkan rẹ̀ mo fẹ́ sọ kinní kan fún ọ lónìí nígbà Kálá gbàjọba èmi ń rẹ́rìn ni àwọn kan béèrè pé ọ̀yàdí bóun ló ṣe rí kinní yìí sí ṣe é rí i tí ò bá yé èèyàn gbà mí èèyàn máa ní ìdí láti wọ́n ti pẹ́ mo ti jẹ mọ́gàjí o ẹ má rò pé bóyá àwọn mọ́gàjí ìgbàlódé kan làwa o ní nígbà tí Kakanfò Òjó Aburúmákù tó jẹ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ṣùgbọ́n àti ní Kakanfò kan lọ́gbómọ̀ṣọ́ tó yẹ jẹ tó gbà wá lọ́wọ́ Fúlàní ogun 8 ló jà ó fọmọ kìíní rúbọ fọmọ èkejì rúbọ nínú ọmọ rẹ̀ wá ní Òjó Aburúmákù gbọ́n kàkà kí yín wá jàjà tó yẹ kí bàbá tí irú ìjà tí bàbá rẹ̀ jà yóò máa dá aáwọ̀ lẹ̀ káàkiri yóò lọ Àjáàwà yóò dá kan lẹ̀ yóò lọ Ìrẹsàdú yóò dá kan lẹ̀ yóò lọ Ìkòyí ilé ogun kéréje ọ̀kà kọ́kọ́ lọ straight right kó lọ rè mú ogun bí ogun ti le lọ́rọ̀ kan ṣá bàbá wa Látòsà Ìbàdàn gbọ́n tí mo fẹ́ wí lónìí Aṣúbíaró Ọbádòkè ọjàgbà ni kí mo ló ṣe ọjàgbà lọ́wọ́ Òjó Aburúmákù mi ó ìwọ kan yìí ṣé irú ogun sani kí wọn máa jà tó ń pera rẹ̀ Kakanfò ni ọjàgbà ni nígbà Kálá náà sì gbà lọ́wọ́ Ìbàdàn
wọ́n fẹ́ẹ́ tó bí ọdún bí 100 years síra wọn. Wọ́n ní tí wọ́n ṣe fún Òjó Aburúmákù ọlọ́fẹ́ padà sórí Ìbàdàn yìí o. Ntẹ́mi fi ń rẹ́ nígbà náà ni. Èmi ò sọ pé wọ́n ṣe rí nù o, mo kàn ṣàpèjúwe ni o. Ẹ má lọ mọ sọ káàkiri pé mo ní òjò gàtè òjò gàtè. ọ̀fẹ́. Ntẹ́mi fi ń rẹ́ nígbà náà ni. Mo tẹ̀ ti kọ́ jáde àwọn mo ti gbé fún Tribune gan láwọn kan ní kí n mẹ́nu kò mẹ́. Ntẹ́mi kàn fẹ́ sọ ni pé ìgbésẹ̀ kan péré náà nílé Akálà ò gbé ìbá wọlé second term. Bàbá Adébíyí wa máa sọ̀rọ̀ kan ó lè sọ pé ẹnìkan péré la máa láṣẹ nínú ìjọba tíjọba ó sì lù. Dojúbolẹ̀. Bẹ́ẹ̀ ni. Mo ní ẹlẹ́rìí Dáre Adélékè ẹlẹ́rìí mi ni. Fatai Ìbíkúnlé tó ṣe PA Baba Walam ẹlẹ́rìí mi ni. Nínú ọ́fíìsì Baba Walam ní 2002 mo lẹ́yìn ní ṣe second term sir. Kò sì ṣe é. Mo ò mú ọ̀rọ̀ yẹn wá lónìí o. Mo kàn ń sọ ni. Èmi ò kú ntẹ́mi kàn mọ̀ lọ́kàn ara mi ni pé ìdájọ́ kan ń bẹ. Bí ìdájọ́ wa yóò wá fi pé Ìbàdàn lèmi o, Ògbómọ̀ṣọ́ lèmi o, Òkè Ògùn lèmi o. Wọ́n ní ìgbéga ò ti ìwọ̀ oòrùn, ìlà oòrùn, àríwá àbí gúúsù wá àtọ̀dọ̀ Ọlọ́run. Ìdájọ́ náà ńkọ́? Ọ̀dọ̀ Ọlọ́run náà ni ó wà. Bí Ìbàdàn ní ọ̀bà máa jẹ́ lọ, bóyá àsìkò ó sì tó tí Ìbàdàn state yóò wà. Bí àsìkò ó sì tó tí yóò lọ ó ti lọ Ògbómọ̀ṣọ́. Ẹ má wá gbàgbé pé gbogbo Western region gan-an ńgbà kan Ìkẹ́nnẹ́, Sleepy Town ní Rẹ́mọ. Ọlọ́lọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá àti Àṣàbà tí déédéé Gbàdárígì Ìkẹ́nnẹ́ ni o. Ń bò ya Ògbómọ̀ṣọ́ náà lọ́lọ́ o. So Ọlọ́run ni ọmọ ibi tí ó lọ. Ṣùgbọ́n ní ẹ bá wo APC nísìn gbogbo àwọn tí wọ́n ń jáde Ìbàdàn ń bẹ ńbẹ̀, Ògbómọ̀ṣọ́ ń bẹ ńbẹ̀, àwọn ológun wà ńbẹ̀, Òkè Ògùn náà ń bẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ti pẹ́ ń lọ náà nù. PDP ńkọ́? Bákan náà lọmọ sórí. Bákan náà lọmọ sórí gbogbo wọn náà ló ń jáde láti oríṣiríṣi. Àbúrò mi Oríyọmí ńkọ́ a máa fún mi lọ́wọ́ tèmi ọmọ dáadáa ni. Ìbàdàn Oríyọmí. Bàbá rẹ̀ kọ́nà wọ́n fẹ́ gbọ́n tẹ́ ẹ̀gbọ́n wa Amusa bàbá rẹ̀ èèyàn gidi. Afẹ́ tí ọba mọ̀ wọ́n lókù. Ṣé ìwà máa júwe fún mi? Ọmọ ẹgbẹ́ dá gbogbo bí ló tiẹ̀ nígbò síbi tó wọ̀ Ìbàdàn tí èṣe lé fún un. Àbí èṣe Oríyọmí kọ́? Ẹgbẹ́dá Akínyẹlé. Akínyẹlé ẹgbẹ́dá gbogbo ẹ̀ náà papọ̀ ni. Ó kójọ ní Ìbàdàn lòun náà. Sórí eléyìí tèmi ọkàn sọ ni pé eléyìí tí ó bá tù wá lára, eléyìí tí ó bá gbógo Ọ̀yọ́ ga, tí ó gbógo Ìbàdàn ga, tí wọ́n pé ìdàgbàsókè tá à ń rí táwọn èèyàn fi Ìbàdàn àmọ́lé jù wá ń lọ. Àwọn ọ̀rẹ́ mi kan wá ní ẹ̀yin Ìbàdàn yìí ẹ ti lágídí jù, ẹ ti ṣe kíní kan jù Ìbàdàn ra wá o. Tá a bá bá yín sọ lẹ́rọ̀ a mọ̀ try láti mọ̀ convince yín náà bẹ́ẹ̀. Nígbà tẹ́ ẹ̀ bá gbà náà la bá nara wa kì í ṣe bá a le tó bá wọn. Ẹ gbà fún akájọ jọmọ ṣé àwọn ò jẹ gàba o. Bùjẹ́dùn bùdànù là wá o. Tọ́wọ́n náà bá láwa náà lámọ̀ ṣe ká mọ̀ ṣe ṣùgbọ́n ká mọ̀ fi ni ẹlòmíì lára. Lórí gómìnà. Ọmọ yín ni Ṣèyí Mákindé. Àbúrò mi ńlá ni. Èèyàn yìí ni ọmọlúàbí ni. Ṣùgbọ́n eégún kan bẹ ńbàdàn. Ẹ máa pè ní Dákẹ́jà. Nígbà táwa kéré ní Kúdẹ̀tì gbà yẹn eégún tí mo tẹ̀lé pọ̀ o. Ìkọ́ríkú àwa náà tẹ̀lé. Abìdí Ẹlẹ́gẹ̀ẹ́ àtẹ̀lé. Alábánṣápọ̀ Ògúndèjì bàbá mi ló dẹ̀ wá Sàlámì ó di Christian. Ògúndèjì gangan òótọ́ lójú ọ̀tún fọ́ o.
ẹni tí mo mọ̀ nígbà yẹn ni o. Bàbá mi ni àlùfáà àjọ Kúdẹ̀ ti gbà náà, St. David. Àmọ́ tẹ̀lé àwọn eégún, àwa ń kọ́ àwọn àṣà, à ń kọ́ bí àwọn èèyàn ṣe ń hùwà. Ẹ ń bá mọ àwọn eégún dáadáa tó bá wo gómìnà Ṣèyí Mákindé yóò mọ eégún tó fara jọ. Ọmọlúwàbí gbà ni, kò tiẹ̀ wá mọ̀ pé ọjọ́ kan wà tí wọ́n ṣiṣẹ́ ìjọ sátidé. eégún wo Ṣèyí fojú jọ? ẹ eégún wo ni Ṣèyí Mákindé fojú jọ? ṣé Ìbàdàn wọn bí o sí bẹ́ẹ̀ ni. tọmọ eégún jẹ́ tí ìdáko eégún ti ilé tí a o tí èèyàn dálárúurú mọ́ nǹkan kan tí mo tẹ́lẹ̀ kàn sọ ni pé Ìbàdàn ni ọ́, ọ̀rọ̀ mi ò yẹ kó ti yé ọ. Ibi tí Ṣèyí bá lòun ń lọ tó bá ilé ti sọ pé tó bá ti gbé kalẹ̀ tó ti gbé sọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ti bá ṣe àmì sí yóò ṣe o. Kò sì mọ̀ pé bóyá ẹnìkan ń bẹ níbì kan tí ó ṣe òun lọ́nà. Ògbóyà. Iye gbógbóyà nìkan, ó ní ìgbàgbọ́ nínú pé kéèyàn ń ṣe nǹkan ẹ̀tọ́. Ṣé ká sọ pé àwọn tó ní adákẹ́jà bí èṣù ni? Ìwọ lọ wí bẹ́ẹ̀. Ṣẹ́yìn sọ bẹ́ẹ̀? Tó gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu mi. Ṣé bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé rí? N tèmi ń sọ ni pé ó ní pé kí èèyàn ó dúró pé ibi tó dáa, ibi dáadáa, ibi tó lápẹẹrẹ. Kì í ṣe pé kákan wá ká ní àmọ̀ ti ṣe mọ́tò, àmọ̀ ti ṣe títì márùn-ún, àmọ̀ ti ṣe báyìí. Ẹni tí ń sanwó oṣù déédéé. Ibi tí mo tiẹ̀ ń bọ̀. Tí ń sanwó àwọn afẹ̀yìntì déédéé. Tí ń ṣètò ẹ̀kọ́ tó dáa. Àbúrò mi ni Dr. Nureni, ọmọ ilé kan náà ni à. Ọmọ ilé abókèdè làwọn, ilé lágbèrè lókè bí n tàwa. Adéníran, ó rí bí gbogbo tí àwọn yẹn ń ṣe ni. Lórí ọ̀tọ̀ ìlérí subeb, akáyìí máa sọ Dr. Wasiu Alátó, ká gbogbo wọn. Èyí ò lè jọ́lẹ̀ kó bá Ṣèyí Mákindé ṣe. Iṣẹ́ làwọn yẹn wá ṣe. Iṣẹ́ náà wá ṣe. Lórí gómìnà Ṣèyí Mákindé, láìpẹ́ yìí ọ̀rọ̀ kan rúgbó lórí ìbúgbàmù tó wáyé ń Bódìjà níbi ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n ní gómìnà pé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní wọ́n buwọ́lu 50 billion naira láti fi bóòtà bùkátà ìbúgbàmù. Wọ́n ní ìjọba àpapọ̀. Àní ta ló sọ pé wọ́n fún 150 billion. Gómìnà àná nípínlẹ̀ Èkìtì, Ayọ̀délé Fáyọ̀ṣe. Ọ̀dà mo fẹ́ jẹ́ kó o sọ ni o. Fáyọ̀ṣe wá sọ̀rọ̀ 50 billion yìí. Ṣé Fáyọ̀ṣe ló sọ? Ọ̀dà. Lẹ́yìn ọ̀rẹ́yìn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 30 billion wọlé o, ṣùgbọ́n 20 billion tó ṣẹ́kù ò jáde l'Àbújá. Ojú ilẹ̀ fi wo ọ̀rọ̀ yìí bíjọba lókè. Ṣé ìjọba lókè wá sọ pé irọ́ ni Ṣèyí Mákindé pa? Àgbọ̀n kankan mọ́. Ẹ ṣe gbọ́ nǹkan. Nígbà bá jẹ́ pé tó bá ti sọ tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ lọ́nà ló ṣe rí, kò ní ìdí bá tó sún ká tún wá àhesọ ọ̀rọ̀ kankan mọ́. Nígbà tí sọ pé tó bó ṣe rí rèé o, tí ìjọba àpapọ̀ sọ pé irọ́ ló pa o. Àbí ọ̀dà nígbà tí ti sọ ṣé ẹni tó sọ ta lákọ̀ọ́kọ́ tó ti jáde pé irọ́ ni Ṣèyí pa. Kí lára dé kí lè wá ilé ilé ìjọba. Tó bá yẹ kó máa rí bẹ́ẹ̀ láàrin ìjọba sí ìjọba, owó ìjọba náà sì lówó yìí, ṣáwọn aráàlú ò ní gbàgbọ́ nù ìjọba gan-an mọ́. Kí n wá sọ kinní kan fún ọ. Kí ọmọ olóyè Níyì Akíntọ́lá tí mo sọ lẹ́ẹ̀kan. SAN. Mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí lọ́ọ̀rẹ́ bá onímọ̀gàjì tó báyìí. Fúnra rẹ̀ ló pè mí. Ó ní jọ̀ǹjọ́ torí Ọlọ́run tó bá rí Ṣèyí Mákindé bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ilé kejì àbí ilé kẹta sí ibi tí kìíní ẹ̀ ti dúgbàmù. Ó ní ilé òtẹ́ẹ̀lì òun ni. Ó ní gbogbo ẹ̀ bàjẹ́, ó ní gbogbo ẹ̀ ṣe. Ó ní Ṣèyí Mákindé ran òun lọ́wọ́ kọjá ibi tó òun kò lè ràn án lọ́wọ́ dé. APC ló wà o, PDP ní Ṣèyí wà o.
tó o bá wá lè lọ bá Níyì Akíntọ́lá o ò ní wọ yàrá ìmọ̀ kán máa ní mọ́gàjí kan sọ̀rọ̀ lọ́ọ̀rẹ́ gba ohùn lẹ́nu Níyì Akíntọ́lá kó o ní mo sọ bẹ́ẹ̀ tó o bá ní nọ́mbà rẹ̀ wọ́n fún ọ. a ṣẹ̀ṣẹ̀ kan. ní tí mo fẹ́ fà jáde ńbẹ̀ náà ni pé nínú àwọn aráàlú sọ pé ó ṣe dáadáa bí ìjọba ṣe ń ṣe nǹkan ìjọba ló yé o ìyẹn ọ̀kan ẹni tí ń sanwó òṣìṣẹ́ déédéé tí ń sanwó àwọn aláfẹ̀yìntì déédéé tó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fún ìlú tí nǹkan bá wà tó yẹ kó ṣe tí ò tí ì ráyè ṣe tọ́gbọ́n wà tí ó fi ṣe dandan ni kó ṣe o torí àwọn aráàlú ló fẹ́ ṣe fún ìyẹn ọ̀kan ṣé tó bá dẹ̀ ti délẹ̀ náà ẹ kàn wọ́n bù ṣùàṣùà ẹ má wàá gbàgbé pọ́ ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni o ní Ṣèyí Mákindé. ẹ̀yin ọmọ bóò lẹ ṣe rò wó ṣe rí ìjọba àwọn ṣe tó dáa bẹ́ẹ̀ ọgbọ́n ń bẹ èèyàn wà wọ́n ò wù yẹ̀ wò dáadáa wọ́n ò gbé gègé owó ò lè wọlé báyìí kó sì ti ọ̀bẹ bọ̀ kí wọ́n mọ bùjẹ wọ́n làwọn fowó pamọ́ lẹ́yìn débi wọ́n fowó pamọ́ yẹ̀ bówó ń bẹ̀rẹ̀ wọ́n sọ gbogbo bí wọ́n ṣe ṣe nǹkan tí ó fi lọ létòlétò tí ò fi ní sí ìpalára fẹ́nì kankan tí ó sì jẹ́ pé gbogbo àwọn tọ́rọ̀ bá kàn ìnira wọn lọ ọlẹ̀ àlàáfíà ó dé bá wọn díẹ̀ àbí kó tiẹ̀ dé bá wọn korongodo pé àtúnṣe láti wà gbogbo ìyẹn ni wọ́n ti kọ́kọ́ ní ìyẹn ni wọ́n ń pè ní planning before execution. But bóyá ẹ ti wá di pé ọ̀rọ̀ yín ti dàbí àwọn tí wọ́n ti ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń mú ọ̀bẹ tí wọ́n máa fi bu nǹkan kó tẹ̀ tó dé wọ́n tẹ̀ ti pẹ́ tán bóyá àwọn yẹn ẹni kí náà ti ń pè àwọn in local balance wọ́n lè ní spirit yín bá tàwọn yẹn mu bóyá àwọn yẹn lẹ mọ̀ bóyá ẹ̀ mọ̀ àwọn tí jẹ́ pé bí wọ́n ṣe kọ́ wọn ìdánilẹ́kọ̀ọ́ wọn gbogbo ní táwọn mọ̀ ní pé ọgbọ́n ìmọ̀ òye òun ni wọ́n fi ń to nǹkan bóyá àwọn yẹn ẹ̀ṣẹ̀ ń pàdé wọn ni kọ́lọ̀ ń jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ tó yè kooro kó dé bá gbogbo wa. torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní sọ̀rọ̀ gà èyí ṣe tí àwọn ò mọ̀ ń powó yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. bó o lẹ ṣe fẹ́ ní sùúrù bó o lẹ ṣe fẹ́ mọ̀ pa owó kankan tó kọjá nǹkan tí ó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá wá gbọ́ pé ọ̀dà báyìí ni ọ̀dà mo fẹ́ fún ọ ní àṣírí kan lónìí bàbá tó bá bí ọmọ àwọn ọmọ rẹ̀ náà oníkálukú wọ́n mọ̀ rò pé bàbá mi fẹ́ràn mi tó lágbájá àbò fẹ́ràn mi ju lágbájá àwọn kò yẹ ẹni báyìí ni bàbá fẹ́ràn jù bàbá tó bá gbọ́n kò gbọ́dọ̀ jẹ́ kí ọmọ kọ̀ọ̀kan ó nífura pé ààyò mi rèé ọ sọ fún wọn pé ò láàyò kankan ni kàkà bẹ́ẹ̀ yóò wá dàbí pé ọ̀nà tọrọ fẹ́lẹ́ lánàá kọ́bọ̀ ló ná fẹ́mi lónìí bàbá yìí ò fẹ́ràn mi ìwọ sì rèé ó lè jọmọ obìnrin ó yẹ pé ní tí ọ̀rọ̀ rẹ gbà ó yàtọ̀ sí tọmọ ọkùnrin àkọ́bí rẹ sì rèé dáúdù rẹ ni kò yẹ kí nǹkan ó bàjẹ́ lórí rẹ̀ ó lè wà nídìí pé kéèyàn ó kọ̀ràn lọ́wọ́ kí kó lè jẹ́ pé ìjọ ọlọ́jọ́ bá dé òun náà ni ó mọ ṣàkóso ilé tọ́wọ́ àtún ná díẹ̀ ju eléyìí tó ná fún àkọ́bí rẹ lọ kí gbogbo rẹ̀ ó lè tùbà kó lè túṣẹ́ bàbá ló mọ bí òun ó ṣe ṣe ó lè jẹ́ ní tó máa fẹ́ ìfẹ́ ọkàn ẹnìkan pé nǹkan báyìí ni ó tọ́ sí mi ká sì wò pé tó ń sọ yóò tí ì tọ́ sí o bá a ṣe lò ilé ayé rèé tí ilé ayé fi ń gún ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta tí mo bí ni mo rán lọ ìlú èbó kí wọ́n lọ ṣe masters ìkan first degree ibẹ̀ náà ló ti ṣe wọ́n gbà mo ṣe tí gbogbo ẹ̀ tó ń ṣe dáadáa ní àwọn tó tẹ̀lé náà bá ní àwa náà láti lọ ṣe tíá mo ní mo ti wọ̀ ná ọlọ́run sì bá mi ṣe ẹ lè sọ pé wọn ó jìnnà síra wọn díẹ̀díẹ̀ ibi agbára mi bá lè ká ní ibi ó bá lè ká ní eléyìí tọ́jú ọmọ obìnrin kò yọ kọ́kọ́ lọ ṣe tiẹ̀ sódà tiẹ̀ kò ní sí wàhálà láàrin wa àtọkọ rẹ náà lóhun tẹ̀lé ọ mo sì ṣe díẹ̀ eléyìí tó jẹ́ ìsọ rẹ̀ torí ìbejì ni wọ́n òun náà lọ rè bá wọn Ọlọ́run sì fún mi ṣe mo rò bí mo dá bí ọgbọ́n ni
mo wá gbàdúrà mo ṣàdúrà ọ̀hún Ọlọ́run sì bá ń ṣàmì sí bó ṣe rí nìyẹn gómìnà ló mọ bóun ó ṣe ṣe nǹkan rẹ̀ òun ló mọ gbogbo ohun tí wọ́n kó síwájú rẹ̀ òun ló mọ gbogbo ohun tó bàjẹ́ òun ló sì mọ bí ó ṣe yanjú ẹ̀ oníkálukú. kí ni àmọ̀ràn yín fún ilẹ̀ Yorùbá àwọn tó wà ń ṣàkóso àti gbogbo aráàlú lápapọ̀? Yorùbá ló pè é lóòbí dà lálẹ́ gàrà tí n bá táyé wá Yorùbá ni o tí n bá táyé wá Ìbàdàn ni o ṣùgbọ́n ní bá wọn dá sí pé à ń ṣe àjàǹgbara kan àbá ń bá wọn tún ìlú kan tò èmi náà bá jókòó lábàámọ̀ jẹun láàmà jẹmọ kẹkẹ bẹ Yorùbá ló pè wá hàn a sọ̀rọ̀ onídìí bá mi ìkójúmọ́ tó mọ́ Yorùbá ṣòro sìn bàbá wa Awólọ́wọ̀ bàbá wa ta ló ṣe tó ọmọ bàbá wa ó kú sí ọlọ ẹ̀wọ̀n ó dé pẹ̀lú gbogbo ẹ̀ náà nǹkan wọ́n tó fi bí wọ́n fi ṣù sórí ọwọ́ tí mo nà sókè ẹni tó mọ orí rèé ó ń la tàǹpàkò tí ò bá wọn yòókù tán yìí òun nìkan ló mọ orí sórí eléyìí tẹ́ ẹ̀ máa fi tọ́ ìrìnlá ìlàbẹ̀ yìí àfiore sú ní ṣe òun lè ṣe oore fún jù tó rọ̀ ní lábẹ̀ òun nìkan lè gbà láàyè láti mọ lábẹ̀. bí nǹkan bá fẹ́ gún ọ lọ́wọ́ òní ọ̀kọ̀ọ̀kọ̀ gún wọ́n bá fẹ́ tẹ̀sí nǹkan wò òun náà ní nǹkan kan onímọ̀ ní problem ṣáṣá òní sì ń jẹ́ gbádùn jù lóhùn àwọn ọmọ òpé oore tí mò ń ṣe ò ní pa mí eléyìí àárín ó ga jù wọ́n lọ nù. tó ga jù wọ́n lọ yìí àbára amóore jẹ lówó yìí gbogbo nǹkan la fi fún ó ga jù wọ́n lọ fẹ́ gbogbo ẹ̀ ṣó ń wá kò ṣe thank you rí bó ṣe ń wò ó mo kàn mú díẹ̀ ní ohun ní àsìkò tó rẹ́lẹ̀ òkà yẹmí nù. bá tí òkà sí àṣenibánidárò nù. àṣenibánidárò. eléyìí àṣenibánidárò. àṣenibánidárò. tó bá fẹ́ sọ pé ọ̀fẹ́ ṣègbéyàwó òun náà ni olówó filẹ̀ tó fi. òun ni wọ́n kò kà sí. bí ìyàwó rẹ bá yóò ká tó bá lòde tó bá lọ rí ṣàṣemáṣe ọmọ owó rẹ lè rò ká bí wọn náà bá ṣe fún ìyàwó rẹ kò mọ̀ ìyá máa ṣe bíi pé èèyàn kan gidi lòun. Kúrúǹbété wá ń kọ́. sóhun iṣẹ́ burúkú kan lélẹ̀ wá sí. ìyẹn ọwọ́ tó kéré ju kíndìnrín ohun ìkáwọ́ Kúrúǹbété. ó ṣe rí bí n tí ń iṣẹ́ burúkú kan ló wá sí. àtàǹpàkò nìkan. òun ló mú orí. òun náà la fi dìbò. bí ilẹ̀ Yorùbá ṣe rí nù. tó o bá pàdé èèyàn márùn-ún ẹyọ kan péré ló lè dá ilẹ̀ Yorùbá mẹ́rin àforí sórí ṣe àbíbí sórí oore aláìmoore gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀. ṣé ká wá sọ pé ẹlẹ́tàn ọ̀dàlẹ̀ ní Yorùbá. pátápátá. láti gbóhùn sáfẹ́fẹ́ láti dábì ẹnu tá ń rọ̀ bí òun gbàgede ìmọ̀ TV gbàgede ìmọ̀.